Aláròyé máa wí o. Àlùfáà ìjọ kátólíìkì yìí kò lè wálé mọ́ o. Adájọ́ ti sọ ọ́ sẹ́wọ̀n gbére lamẹ́ríkà. Èyí lohun tó ṣe. Ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n kan nílùú Texas lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní adájọ́ ilé ẹjọ́ gíga kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ju àlùfáà ìjọ kátólíìkì kan ẹni ọ̀wọ̀ Anthony Odion ẹni ọdún 67 tó jẹ́ ọmọ Nàìjíríà sí. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó fipá bá méjì lára àwọn ọmọ ìjọ rẹ̀ sùn lọ́nà àìtọ́ lágbègbè Waco nílùú Texas lórílẹ̀‐èdè Amẹ́ríkà, èyí tí wọ́n ní ìjìyà ńlá wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026 yìí ní adájọ́ ilé ẹjọ́ gíga kan jù ú sẹ́wọ̀n gbére nítorí tó jẹ̀bi àwọn ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án. Aláròyé gbọ́ wípé ọjọ́ Ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 yìí ni wọ́n kọ́kọ́ fojú àfúrásì ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí, ṣùgbọ́n ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kejì oṣù kẹfà ọdún yìí ni wọ́n tó ṣèdájọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. Agbèfọ́ba tó fojú àfúrásì ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ sọ fún adájọ́ pé ìjìyà ẹ̀wọ̀n 20 ọdún ló wà fẹ́ni tó bá ṣẹ̀ sófin àkọ́kọ́ èyí tí wọ́n fi kan àfúrásì ọ̀daràn náà, nígbà tí ẹ̀wọ̀n gbére jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ ẹ̀sùn kejì. Yàtọ̀ sí wípé adájọ́ jù ú sẹ́wọ̀n gbére yìí, wọ́n tún ní kó san $10,000 owó ilẹ̀ òkèèrè. Àmọ́ ṣá o, wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n ṣe àgbéyẹ̀wò ìdájọ́ náà lẹ́yìn 30 ọdún tí àfúrásì ọ̀daràn náà bá ti wà lọ́gbà ẹ̀wọ̀n eléyìí tí wọ́n jù sí. Bí wọ́n bá wá rí wípé ó ń hùwà ọmọlúàbí nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún, ó ṣeé ṣe kí wọ́n tún ẹjọ́ náà dá kí wọ́n sì dá a sílẹ̀. Lọ́ọ̀yà Odion, ọ̀gbẹ́ni Gerard Villarreal, ti ṣèlérí pé oníbàárà òun kò faramọ́ ìdájọ́ náà rárá àti pé àwọn máa péjọ kòtẹ́milọ́rùn sílé ẹjọ́ tó tún ga ju ibi tí wọ́n ti dájọ́ náà lọ. Ṣáájú àkókò tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére yìí fún un ló ti jẹ́ wípé ọdún 17 ló fi jẹ́ olórí ìjọ kátólíìkì náà tó wà ní Waco nílùú Texas. Ọdún 2006 ni wọ́n fi joyè àlùfáà àgbà. Nígbà tó tún yá ni wọ́n fi jẹ́ olórí ìjọ kátólíìkì lágbègbè kan tí wọ́n ń pè ní Luling nílùú New Orleans àti Louisiana lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí kan náà. Lórí ìdájọ́ náà ló mú káwọn ará ìlú náà, pàápàá jùlọ àwọn tí wọ́n fọkàn bá ẹjọ́ ọ̀hún lọ, fi gbóṣùbà ńlá fún ìdájọ́ náà pé ohun tó dáa ni, wọ́n ní yóò jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn ará ìlú yòókù. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.